Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Ẹ kú kàlẹ̀. Ọ̀dẹ̀ ọ̀dà bí àdàrà fún wa. Àníbọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́. Bùwá omi là máa gbọ́nú ilé yìí. Ànígbọ́ bùwá àgbo. Bí wọ́n bá ti ń pé bùwá àgbo, àárẹ̀ ń ṣe nìkan nù. Bí wọ́n ti ń bá gbọ́ bùwá omi, bí wọ́n bá máa jàmàlà lọ́wọ́, àtijọ́ pé wọ́n ń jẹ ìyàn àṣù gidi lọ́wọ́ pẹ̀lú ẹ̀rọ ọ̀yà. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nù. Mo ní ẹ má ti lọ pé ọgbọ́n àtinúdá àwọn bàbá wa mẹ́ta ní fún yín. Níwọ̀n tí wọ́n fi lólé ayé wọn ní gbẹdẹmukẹ́, tí ìràwọ̀ wọn tí wọn ò sì kúkú oró, tí dúkìá tí wọ́n ti fi lẹ̀ tí ọ̀rá rè àwọn ohun tá a fẹ́ fún yín. Iṣẹ́ tí mo fẹ́ fún yín yìí, òun ni ọ̀pọ̀lọpọ̀ kì í kíyèsára. Tí ọ̀nà rẹ̀ bá ńlá, tó bá gba bíi 10 million nísìn níbi iṣẹ́, sẹ́mọ̀ pé inú rẹ̀ ó tún máa dùn pé òun rí ṣe. Ẹ wá wò ó, àkíyèsí tí ò ní ni pé tí ó bá náwó yẹn tán mi kò ní wọlé. Ẹ gbọ́, tí ó bá ná owó yẹn tán kò ní rí mi. Ọlọ́run má jẹ́ ayọ́ gẹ́tì password wa o. Tí àwọn òjijì fìrí bá fẹ́ mú yàn, lọ̀rọ̀ ayé yẹn máa rí bẹ́ẹ̀. Bí ọ̀rọ̀ ìjà àfarajọ rẹ̀ ní bí kéèyàn máa lálàá kó máa gbàgbé nǹkan ṣerú ẹ̀. Níjọ́ wọn bá fẹ́ mú alátọ́bálá, bóun ni ó sì mọ̀ pé òun ti wà ní páńpẹ́ ayé nígbà tí ọ̀rọ̀ tí àlá rẹ̀ ó fi ń dára kẹ́dà ó tètè ké gbàjarè pé ẹ gbà mí o, mi ò rántí àlá mi o, wọ́n sì júwe sáyẹ́ǹsì tó lò fún ọ. Bóun ló ti wá ṣe é, ẹ bá mi tọ́jú ewé ẹ̀là, jẹ gbọ́, ewé àjẹ́ ọ̀bàlẹ́, àwọ̀ erin, ẹ bá mi tọ́jú ẹ̀. Ọwọ́ ọ̀nà kí méjèèjì ẹ bá mi tọ́jú ẹ̀. Ṣẹ̀rí tẹ bá fẹ́ jo ewé ẹ̀là yìí, ẹ tẹ̀ sínú apẹ. Ìgbà tí ẹ ti tẹ́wé ẹ̀là sínú apẹ, ẹ sì kó ewé àjẹ́ ọ̀bàlẹ́ sí. Ẹ wàá mú àtẹ́lẹwọ́ ọ̀nà kí ọ̀tún, ẹ gbé sí báyìí. Àtẹ́lẹwọ́ ọ̀nà kí òsì, ẹ gbé sí báyìí. Ẹ wàá fi odidi atare kọ̀ọ̀kan, ẹ fi sí ọwọ́ ọ̀tún, atare kejì ẹ fi sí ọwọ́ òsì. Àwọ̀ erin òun wà ní ẹ̀gbẹ́ kan, ẹ wàá bò odidi jó. Ọmọ ìyá mi, tẹ́ bá ti jó tán, tó bá fi fọ́ ẹ̀kọ́ eléwé kan, ẹ̀kọ́ eléwé odidi kan, ìrìpò mú tán. Kí ẹ gbọ́n mo wí, ẹ̀kọ́ eléwé tó bá rí wípé ẹ̀kọ́ eléwé tó lò yóò jẹ́ déédéé ẹ̀kọ́ tó lè mú tán tó bá fọ́. Kì í ṣe pé ó la ẹ̀kọ́ rárá, má jẹ̀mú nù. Ǹjọ́ gbọ́ báyìí, ewé ní tú náà àṣírí ẹ̀kọ́, àṣírí gbogbo wo ò ní tú, àṣírí wọ́n máa bò dọjú alẹ́ ni. Wò mí, gbogbo ohun tó bá ń fọwọ́ rẹ̀ kàn, àṣeyè lọ́ọ́ máa ṣe. Iṣẹ́ yìí dáa o, ṣùgbọ́n agbára Ọlọ́run ó tún dájú jù lọ. Torí pé Ọlọ́run ló lohun gbogbo, tí sì so ohun gbogbo. Wọ́n ní bàbá sójú àsọ̀dá, àtúnṣe bí òtútù, a sì máa fẹ́ bí ọyẹ́, kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Odidi ẹ̀kọ́ lèèyàn máa fi fọ́ mu. Ò ṣe agbára ìṣẹ̀dá tí kì í lò ó, kékeré lábẹ́ erin sínú igbó. Erin yíra padà, erin di ńlá o. Tó bá ń lo iṣẹ́ yìí, ayé máa wò pé àbí ọmọ ọ̀jẹ̀ ló kọ́ yìí ni, iṣẹ́ yìí náà ló ń ṣe. Bẹ́ẹ̀ ló ti dúró tó digbá o, Ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀. Àràbà tó di ńlá lónìí, kékeré lòun náà wù síbẹ̀ kó tó di ńlá. Ẹ lọ́ọ́ dán wò, àwọn àgbàlagbà bí wọ́n ti ṣe é nì. Gbogbo ẹni tó bá lò yọ bá yín lá, àmọ́ ẹ̀yin náà má fi sa wọn. Ó kéré tán èèyàn 10, ẹ share fún wọn kí wọ́n ṣàdúrà fún yín. Tó bá jẹ́ pásítọ̀ ò lè ṣe kó máa lò ó. Ilé ṣọ́ọ̀ṣì rẹ yóò di ńlá. Òòlògo ẹnìkan, ọ̀nà tiẹ̀ náà là. Àwọn ọ̀jẹ̀rẹ̀ tí wọ́n àwọn náà ó rí ṣe. Ọ̀gá ilé iṣẹ́ ó lè lò ó. Ẹni tó dá sùkú lẹ̀ ó lè lò ó. Nǹkan máa gbòòrò, ẹni tí ń ta oúnjẹ ó lè lò, ẹni tí ń ta aṣọ ó lè lò ó. Bẹ́ẹ̀ ni ẹ lọ ṣe. Ẹ sì dúpẹ́ fún Ọlọ́run bó ṣe jẹ́ nù. Ọ̀yá, ẹ mú nọ́mbà yìí, ẹ mú ọ̀dọ̀. +2348032983298 +23480 3298 3298 ẹgbàá kan sí +23481
33155111 +2348133155111 sórí nọ́mbà méjèèjì tí mo fi lẹ̀ yìí. Tẹ́ bá ti pè é dàrẹ́tì tí ọ̀lọ́mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Tó bá ti dé Ìkòròdú gáràjì wọ mọ́tò tí ń lọ Báyìíkù oníwọ̀ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ. Ṣùgbọ́n kó o tó lè wá mi wá rí ipò kọ́kọ́ pe nọ́mbà mi náà. Kọ́kọ́ mọ movement mi o, kọ́ máa lérò pé bóyá mo wà lÉkòó, kọ́ má jẹ́ pé mo wà l'Ábùjá, kọ́ má lérò pé mo wà l'Ábùjá, kọ́ má jẹ́ pé mo wà l'Ékìtì. Àwọn èèyàn máa ń gbé wa káàkiri ni. Kò sílùú ta yìí lọ. Kò síbi ta yìí lọ. Kò sì jẹnu. Tó bá wá jẹ́ pé ọmọ Bẹ̀nẹ̀ ni ẹ́ àbí Abidjan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, nọ́mbà Bẹ̀nẹ̀ mi tó lè pè sí +22954651928 +22954651928. Ẹ jẹ́ fún yín náà kàn sí +22954651929. Nínú ti Bẹ̀nẹ̀ yìí ẹyọ̀kan ní kọ́lẹ̀, ṣùgbọ́n ti Côte d'Ivoire àti ṣe Abidjan òun lè rí nísàlẹ̀ nọ́mbà yìí. Ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Côte d'Ivoire tó bá ti dínú oṣù kẹsàn-án ẹ pàdé mi ní Sódèsì Makassi Àbòbò ní orílẹ̀‐èdè Côte d'Ivoire. Níbo lọ́dọ̀ mi ní orílẹ̀‐èdè Benin ní Côte d'Ivoire níbi tó ti ń ta mọ́tò níbi ẹ̀yìn ọjà Dégàkàn níbi wọ́n ti ń ta àǹtíkẹ́ ibẹ̀ ni ọ̀pọ̀ jù títí Fontredi àbí ká sọ pé àbí sáyẹ pé Suèdí Fontredi màá ti wà lórílẹ̀‐èdè Benin tọ̀ ká sáyẹ pé ọ̀tá pẹ̀lú Dimanche ní Samedi ni a ti máa sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Benin. Yọ yẹ wá o, kò ní yẹ lẹ̀. N ta fẹ́ lọ́lọ́run ó ṣe èyí tá a fẹ́ Ọlọ́run yóò gbàdúrà, Ọlọ́run yóò bá wa lè jìnnà, Ọlọ́run yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o. Àní bọ́rọ̀ ayé wa torí ta kò yé mi mọ́ o. Tó wọ́n ní àgbẹ̀ rókórókó, àgbẹ̀ bá rókórókó, ọ̀kan náà là á fi sìnkú àgbẹ̀. Ọlọ́run gbogbo ẹni ọba ní tiwa báwo ilẹ̀ gbì ilẹ̀ máa kọ̀ kìtì bò wọ́n. Tó ẹ má gbàgbé pọ́kẹ́ ọ̀kan ẹ má ti lọ ẹ kú jòkó ire o ire kàbí.